Ọlọ́run ọba tó lágbára lọ́dọ̀, ọba tó lo ohun gbogbo, tó lè so ohun gbogbo agbára ọwọ́ ẹ̀ ló wà. Ọlọ́run jẹ́ kí ẹ̀mí gbogbo wa ogun sà. Lẹ́yìn náà ó kí pírẹsidẹ́ǹtì orílẹ̀-èdè yìí bàbá wa Bọ́lá Ahmed Tinubu. Àǹfààní tí mo nílé ní láti wá rí ẹ̀yin bàbá mi, àwọn kábíyèsí wa ń bí. Ọlọ́run lò wọ́n láti fún mi ní àǹfààní yẹn ni. Torí pé mo gbọ́dọ̀ dúpẹ́ lọ gbogbo ẹ̀yin bàbá mi, gbogbo ọba ilẹ̀ Yorùbá pátápátá. Nígbà ní mo dárúkọ yóò pẹ́. Torí pé àwọn bàbá wa yìí, àwọn lọ́lọ́run lò láti rí president. Ọmọ rẹ lọ́mọ yìí kò ṣe nǹkan kan. Ohun tó ń sọ náà ni pé àwọn bàbá mi wá sọ fún pé president ọmọ rẹ ni ọmọ yìí kò ṣe nǹkan kan. Ohun tó ń sọ ni pé ẹ mọ́ pa ìran mi mọ́. Àárí ẹ̀sùn kankan tá a lè kà sí lẹ́sẹ̀. Ẹ jẹ́ ọmọ bọ̀ǹlì kó wá mójútó tó ṣe kù. Ká dúpẹ́ fún àwọn bàbá tí wọ́n lọ. Ká tó wá dúpẹ́ fún president tó gbà. Tí ó bá gbà kò sí ní tá a ṣe. Ọdún karùn-ún rèé tí mo ti wà lẹ́yìn odi lẹ́sùn pé ẹ mọ́ pa wá. Ẹ lè pa wá. Àwọn ò lè ṣe ohun tẹ́yìn ṣe yìí nílùú yín. Ká wà lórí oko wa, nínú ilé wa. Ẹ̀yin bàbá wa ní àyè nínú ilé ẹni ká fọrùn rọ̀ lẹ máa ń wí. A sì wá wà nínú ilé wa tí ẹ wá pẹ́ jí wa gbé ká mọ́ lọ gbé mílíọ̀nù wa nílùú tó lọ́ba tó níjó yìí. A dúpẹ́ pé pírẹsidẹ́ǹtì wa gbọ́ Ọlọ́run jẹ́ kí ẹ̀mí wọn gùn. Ìjọba ẹlẹ́ẹ̀kejì tí ń bọ̀ yìí k'Ọlọ́run fi rọ̀ wọ́n lọ́rùn. Torí pé bàbá Tinubu wọlé ẹlẹ́ẹ̀kejì gbogbo wa náà la mọ̀ yẹn. Nígbà jẹ́ pé àwọn ará wájú ṣe mẹ́jọ bàbá ní ó ṣe mẹ́jọ yóò ṣe mẹ́jọ alùbáríkà àwọn bàbá tó jókòó yìí. Torí pé àwọn bàbá yìí òṣèlú ló dé ní nǹkan dàrú. Wọ́n ní ọba ba lórí ohun gbogbo ni. Lẹ́yìn Ọlọ́run àwọn bàbá tó kàn rèé tí wọ́n bá sọ pé báyìí ni ó gbọ́dọ̀ rí bẹ́ẹ̀. Ṣùgbọ́n gbà tí àwọn olóṣèlú dé wọ́n yí nǹkan po wọ́n tọ́ bọ̀ wọ́n sì tọwọ́ bọ̀ náà àṣẹ yẹn sì ń bẹ̀ ń bẹ̀. Ṣùgbọ́n àwọn bàbá ìrọ̀nù àṣẹ tí ń bẹ lẹ́nu wọn ò gbọ́dọ̀ fi ṣépè fún àwọn ọmọ tí wọ́n ní. Torí pé ohun tí wọ́n ń jọba lé lórí náà ni àwọn aráàlú. Ìjọba lé lórí wọn pé wọ́n jọba tó dáa náà ni àǹfààní tó ń fèmí láti wá pé ká wo nǹkan tá a lè ṣe sí ọ̀rọ̀ ààbò ìlú wa. Torí ìlú wa ni bí ìlú mi ni. Ìlú mi ni gbogbo ẹni tí wọ́n bí wọ́n bá ti ń sọ èdè tí mò ń sọ lẹ́nu yìí ìlú mi níbẹ̀. Káre. Ẹ rí i pé àwọn bàbá wa bàbá mi tó jókòó ẹni sí wọ́n bí ọkùnrin kò ní jẹ́ kan kò ní jẹ́ méjì wọ́n sì bóbìnrin. Àwọn ọmọ táwọn náà bá bí omi ó lọ Amẹ́ríkà ètí ó lọ London ètí ó mọ lọ gbé Ìbàdàn ètí ó gbé káàkiri wọ́n lọ tẹ̀dó síbẹ̀. Bí Yorùbá ṣe tẹ̀dó kiri nìyẹn ìran kan náà ń gbogbo wa bàbá kan ìyá kan náà ló bí wa táwọn bàbá mi mọ̀ bẹ́ẹ̀. Ìdí nìyí táwọn bàbá yìí fi wá wò pé nígbà tí a ti jà fún wọ tó lómìnira ìgbésẹ̀ tó ń gbé láti lẹ̀ fún ààbò ilẹ̀ Yorùbá fún ààbò àwọn ọ̀rẹ́ rẹ̀ ò gbọ́dọ̀ dá dúró. Inú mi dẹ́rù pé bàbá mi kan ń bẹ ń bí bàbá wa yìí nígbà tí wọ́n ń ṣe ètò bí a ṣe ṣètò security alábùjá àtàwọn bàbá wa Olúgbọ́n kọ́lọ́njẹ́ mi ogun. Ẹ bá mi ṣe kábíyèsí gbogbo ilẹ̀ Yorùbá. Ẹ bá mi jẹ́ kí kábíyèsí ti bàbá mi ń rinlẹ̀ torí ìlú ọlá wa. Ìṣẹ̀lẹ̀ kan sí i. Kábíyèsí o. Àbújá dà. Kábíyèsí o. Kádọ́gbẹ́ lórí bàbá. Nígbà tí àwọn bàbá wa Olúgbọ́n ti ilé gbọ́n tí wọ́n ń ṣètò wọ́n bá president sọ̀rọ̀ mo mìtì bàbá mi ń bẹ̀ ní kábíyèsí mi ń bẹ̀ ń jọ yẹn wọ́n jọ ń fi ọ̀rọ̀ yẹn jómi tóró ọ̀rọ̀ wípé nígbà tí àti fún Sunday lómìnira ń sìn a gbọ́dọ̀ ṣètò bí a ṣe ṣe security ilẹ̀ Yorùbá tí ó fi dúró tó lè ṣe bàbá mi ẹlẹ́ni mi pé bá ti fún mi láṣẹ tí mo ní àtìlẹ́yìn president tí mo dẹ̀ níta àwọn bàbá mi tó jókòó yìí Fúlàní ò lè jí wa gbé mọ́. Wọ́n lè jí wa gbé torí pé àwọn tí ń jiyàn gbé yìí wọ́n yé ṣe sìgìdì wọ́n yé ṣàǹjọ̀nù èèyàn bíi tiwa ni wọ́n ìbọn tí wọ́n gbé lọ́wọ́ náà fi ń dẹ́rù àwọn bàbá mi àti ìyá mi lórí oko ohun tó sì gbé lọ́wọ́ yìí àwọn bàbá wa yìí báwọn gbé sakabula lọ́wọ́ á gbà pọ́n táwọn gbé lọ́wọ́ yẹn pẹ̀lú rọ̀
pẹ̀lú ètò so president wa ní ká ṣètò bí èèyàn 50,000 mo ní bàbá mi á rí jù bẹ́ẹ̀ lọ àwọn wàwẹ́ á rí jù bẹ́ẹ̀ lọ tó bá rí bẹ́ẹ̀ lọ wà tó bá wá wà o gbọ́dọ̀ gbé ìgbésẹ̀ yẹn ní kíákíá tó gbé gbogbo Kogi ní o Kwara ní gbogbo lẹ́yìn bí tí ń jẹ́lẹ̀ Yorùbá kálá àfi ọ̀wà mo dẹ̀ fi ń dẹ́yìn bàbá mi lójú pé kọ́lọ̀ ń jẹ́ bàbá Tinubu ogun mi ò ní dójú tì wọ́n rárá mi ò dẹ̀ ní dójú tẹ̀yìn bàbá mi bí mo ṣe wá yìí nísìnyí inú mi dùn pé mo àwọn bàbá mi Ibrahim wọ́n ti ń ṣe gbogbo méjì yàtọ̀ àwọn tẹ̀yìn wọ́n ti ń ṣe ṣùgbọ́n àfọwọ́kùn tèmi pẹ̀lú wọn yóò tún wọ́n dàbí pé kíní yóò tún pépẹ́ lídù bẹ́ẹ̀ lọ a sì lè kápá àwọn ajínigbé yẹn kì í ṣe pé a kápá wọn lásán a mọ̀ mú wọn á fún yín láàyè tí ẹ mọ̀ rí wọn fi yẹn gàn pé nígbà tí àwọn ọmọ mi wọgbó tì wọ́n àwọn tó ń mú láàyè wá rè tí èdè ṣe pé irọ́ la á mú òdodo pé àwọn tá a mú wá rè kábíyèsí ẹ kó wọn fún ìjọba ẹ̀yin ní kẹ́ ẹ mọ̀ kó wọn fún ìjọba kó lè mọ̀ ìpè lóòótọ́ là ń ṣe tí ìgbà ń parọ́ mọ́ wọn tó gbogbo nǹkan láyé ká fi sọ́wọ́ Ọlọ́run a gbọ́dọ̀ fi gbéraga kún ṣùgbọ́n mo fi ń dẹ́yìn bàbá mi lójú pé pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run àti àṣẹ tiyín tí a bá jọ fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn bàbá mi tó ti ń gbé gbèsè yẹn tẹ́lẹ̀ á kápá wọn dáadáa tí àlàáfíà wà fún mi dáadáa tọkẹ̀ tí ó sùn tí tẹ́sùn tí ọkàn yẹn balẹ̀ nígbà tí èmi gbọ́njú nílùú bàbá mi tí a bá toko dé ńgbà míì tí oorun bá gbé wa lọ́ntà a lè sùn mọ́júmọ́ bàbá wa sọ pé ìtàmú sùn mọ́jú ní ilẹ̀ sọmọdé oko ó lòun láyà tí ọba láyà sí yóò sùn tani ó jẹ ọgbẹ́ tẹ́lẹ̀ bọ̀ nísìnyí bẹ́ẹ̀ bá wá sùn ta kílẹ̀ tó mọ́ òun sì jíyàn gbé wọ́n bá ní ká wọn lọ mú wa ẹni tí ò tí ì rówó sanwó ọmọléèwé tẹni kó lọ mú 50 million wá kó lọ mú 20 million wá nílẹ̀ bàbá wa ó kù díẹ̀ káàtó mo dẹ̀ rí pé President Bola Ahmed Tinubu pẹ̀lú ìgbésẹ̀ wọn àti fọwọ́sowọ́pọ̀ gbogbo àwọn security men tí wọ́n dẹ̀ ní wọ́n fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú wa á kápá àwọn pépò yìí tí inú wa ó sì dùn tí ọkàn ló sì balẹ̀ Ọlọ́run ní jẹ́ kí gbogbo ilẹ̀ okun bàjẹ́ gbogbo ibi tí wọ́n ti wọ̀ tí wọ́n dẹ́rù bà àwọn bàbá wa nù lù wọn bí oko á wọ̀ bẹ̀ á dẹ̀ rí pé a wà ń bẹ̀ fún ọjọ́ mélòó kan tí àwọn aráàlú ọmọ ráyè sinmi dáadáa tálàáfíà ó sì wà ẹ̀yin bàbá wa ní ọmọ tí ó ní ìyá òun ò ní sùn ni òun ní òun ní fojú bo oorun bẹ́ẹ̀ ni ọmọ tó bá ní ìyá òun ò ní sùn òun ní òun ní fojú bo oorun ojú nísìn ká bò di òun bọ̀ mbẹ̀ ojú ń ká olè abẹ́rẹ́ tí ń dájọ́ ni ń bá yẹ pé bá dájọ́ náà tẹ́lẹ̀ wọn náà ló kù jí gbé ṣùgbọ́n mi fi ń dá yín lójú pé bàbá ojú ń ká àwọn yẹn ni tá a bá wọnú gótì wọn àṣọ àwọn tí ń bẹ́ ń gbòòrò tó ń ṣiṣẹ́ wọn jẹ́jẹ́ o àwọn tí ń jíyàn gbé pẹ̀lú àwọn àsọmọgbé wọn tó ń bẹ́ ń gbòòrò tí wọ́n fún wọn lọ́wọ́ pé ẹlẹ́yìí ló lọ ẹ lọ gbé ẹrìn báyìí bàbá mi tí sẹ́yìn bá bẹ̀rẹ̀ ẹ sára sí wa àwọn ọmọdé káwéésì. ẹ̀yin èèyàn mi mo sọ fún yín pé májà lóhùn àbí kò lóhùn ọmọ nǹkan dáwọn sọ à ń bí olórí ni ẹni tó bá dùkú gan dùn ni bíbí là ń bí kíni o olórí là ń bí olórí ẹ ṣeun bàbá wa Olújùmú wọ́n ṣe gudugudu méje àti yàyà mẹ́fà pátápátá òun ni wọ́n dìfóòtì ara wọn pé ó di dandan kí májà wá sílẹ̀ ogun
káwa náà lè sọ pé yes àwa Yorùbá tó kù wọn pa wá tì wọ́n ti fà wá mọ́ra ọmọ ìyá ni wọ́n á sì lédè ara wa tó kábíyèsí lọ́wọ́ ẹ̀kọ́. Kábíyèsí ọ̀la mo wọ́n ti bàbá yìí pé ẹ̀kú àlejò mo kí gbogbo ẹ̀yin kábíyèsí wọn gbogbo ẹ̀yin olóyè àná ẹ̀ àkó àfojúbà ò àkó àlejò mo wá gbogbo ní àtọ́ nínú ìtòdè àti gbogbo ẹ̀yin ọ̀rìn nínú ilé ẹ̀sìn àkó àfojúbà ò èyí àmọ́gbọ́ ìrírá òòṣà lágbára Ọlọ́run gẹ́gẹ́ bí Túndé Ibrahim ṣe wílé ìpè ẹ̀rọ kó mú wọlé lágbára Ọlọ́run rírá rẹ́yìn ilé òkun arọ́ àrùn a sì pé kí iṣẹ́ ọ̀rọ̀ bóyá ilé rí kọ́ bó ṣe rí bẹ́ẹ̀ kò ṣe wí ẹ̀bà wo bí Ọlọ́run ṣe dára lílẹ̀ òkun ọdí jẹ́jẹ́ kó ríra o ṣùgbọ́n èkó tó dẹ̀ ó sì bókọ́ ìfẹ́ ní agbára ríra ó ti dàbí ogun ìbọn tíjọ́ rẹ̀ tẹ̀ra ẹ̀kóra bẹ́ẹ̀ ìwọ bá wọlé rẹ̀ bá hún àdúrà bò àgbà Ọlọ́run jẹ́wọ́ rí ọ̀la torí ọ̀rọ̀ wọlé agbéwọ̀ àpẹdùpẹ̀ díẹ̀ lé àdúgbò àlùbíbà ṣùgbọ́n ọ̀nà bí kankan ìrá lé sáìdì bí ọ̀nà ìrànwọ̀ ìbá ilẹ̀kùnà ẹgbẹ̀ ìsànlú is a terrible area bẹ̀tà rábí àpẹdùpẹ̀ díẹ̀ rí àwọn ráì ó pẹ́ àti lówó rẹ̀ ẹ̀bá rí pé àbátẹ́ra mọ́kẹ́ni kan káàrí pé oríyìn ẹ̀rí mú jáde líbẹ̀ àsìkò ara ọ̀sà lágbára Ọlọ́run ìrí káàrí mú jáde líbẹ̀ ọ̀ àbẹ́yìn ó bá bẹ̀rẹ̀ ẹsẹ̀ tán bẹ́ẹ̀ gbogbo wa náà kí ẹ cooperate pẹ̀lú rẹ̀ ẹjá gbìyànjú ibo wú ọ̀nìrìn lè tó lágbára tó ọ̀nìná kí ẹ pẹ̀ bá ṣiṣẹ́ pọ̀ ara rẹ̀ náà kí ẹ bá ṣiṣẹ́ pọ̀ àmì àbára mi ẹjẹ́ àsámi ọ̀nìná ìyìn ọwọ́ nkọ́ra ọmọra wọn ẹ̀ àrọ̀ mọ́nú wọn ọ̀pẹ̀rọ̀ abáwọ̀ àti látàrọ̀ bí bàbẹ́ ìyẹn ẹ̀ ṣe lóòrù ìlínú wọn wọ́n rí pé ọ̀nìná ìdí àkáwọ̀t bá ní jálọ̀ hàn òru kẹjà ọba tí jẹ́wọ́ ọ̀hún tán tó ti jẹ́wọ́ bọ́ra ilẹ̀ ọ̀rí pé hìhì ní ọ̀gá wọlé abáwọ̀ ó bá ìsọ̀ lé tó bẹ́ ànáyà tó bẹ́ káṣe jọ wọlé abáwọ̀ ló kú ọ̀sọ́kùnrin so ẹjọ́ nǹkan tí ó ti yí padà bí n bẹ́ hàn sí lọ bẹ́ẹ̀ kò yẹ àti tẹ̀lé so ẹja ara náà change style iṣẹ́ yìí ó sọ ẹ̀fẹ̀ bára ṣe ẹja cooperate pẹ̀lú rẹ̀ wọ́n ní wọ́n ń ìbára gbé tí fẹ̀ta làfíà ara wọn á ní problem o ṣùgbọ́n gẹ́gẹ́ bó ṣe wúyọ ní wọ́n jí rọ̀ ní ọ̀rọ̀ ìpè tọ́ka jí lọ pé àwọn amúhùn ewu ní gbogbo ìlú rí dá ọ̀rọ̀ wọn yìí ó káàkiri iná abára bójútó wọn bẹ́ẹ̀ ni èyí ló bá máa lọ ọ̀gá hàn ní á mú 500 million kẹ́ẹ̀jẹ́ bẹ́ so iṣẹ́ kó a ṣe o iṣẹ́ gidi kó a bára sí Ọlọ́run ahọ́n òun ṣe ẹ mọ́jà tí ọwọ́ àṣejúbọ̀ ó yọ ọ̀nà ọmọ akọ̀kan mo jẹ́ pé ọ̀tí tí ọwọ́ àṣejúbọ̀ tó jẹ́ pé ọ̀gọ̀gọ̀ kí mú ọwọ́ ẹ̀ kú Fúlàní hàn ẹ̀bá ọ̀gọ̀ kí tú àṣírí ọ̀nì bẹ́ẹ̀ ìnáwó ọ̀nì bẹ́ẹ̀ ìhà ọmọ rẹ̀ ìlàsí ọ̀nì bẹ́ẹ̀ ìṣe kínní gbogbo kínní hàn yín òun kó fún adébàdé yìí o gbogbo ọ̀nì hàn ìbẹ́ sí bẹ́ àkáǹtì hàn àṣì
ara ajínigbé wọn káàkiri wọn bí o Ọlọ́run arán wà lọ́wọ́ akíyẹ̀yìn àwọn ọba rò ní kí n sọ pé alàgbà òòsà akíyẹ̀yìn pé ẹ káàbọ̀ sílẹ̀ òkun ọ̀rọ̀ náà láti bá àwọn èèyàn wa sọ báyìí lágbára Ọlọ́run fún corporation wa ẹ̀ẹ́rì lágbára tọ́lọ́ ìtẹ́sí ní Olúpọ́n wọn ló dọwọ́ Olúpọ́n dọwọ́ Àrẹ̀sà ìtẹ́sí tí ò yí mọ́ yín lọ́wọ́ tí ó gùn ní yí mọ́ yín lọ́wọ́ ilẹ̀ fi ilé ìgbà lẹ́yìn ìpàtẹ́ bá ràn wá lọ́wọ́ tán tẹ́ ṣe gbogbo ẹ̀ tó ṣe mọ́ránmọ́rán lágbára Ọlọ́run orúkọ yín kò ní parẹ́ ní okun a dúpẹ́ lọ́wọ́ yẹn káàbọ̀. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ẹ̀yin náà sáà ní gbọ́ bá ṣe ń sọ ọmọdé mọ̀ kó ń wọnú wa ó ń wọ̀ wá lọ́kàn. Bàbá wa tó kàn tí ó bá wa sọ̀rọ̀ ó ní Olúkìrí of Kìrí. Gbogbo wa la mọ̀ wípé ibẹ̀ yẹn làwọn tẹ́rọ́rìstì lọ́ pọ̀ jù sí. Inú mi ti ẹ̀dùn torí wọ́n ṣe gudugudu méje wọ́n ṣe yàyà mẹ́fà. Push me, I push you. Ọlọ́run máa fún yín ṣe kábíyèsí. Ẹ ṣeun. Ẹ jẹ́ bàbá mi ní jòmó jẹ́ ẹ káàbọ̀ gbogbo lọ́balọ́ba ẹ káàbọ̀ ẹ àpárá délé láyọ̀ àtàlàáfíà ṣé wọn bàbá mi ní Ìgbòho gbèdè àyìn má sọ Yorùbá díẹ̀ Ó lè yọgbọ́. ó yọgbọ́ torí dàbí pé tèmi tún máa fi díẹ̀ lé ó tún yàtọ̀ díẹ̀ so ẹ jẹ́ kí n sọ Yorùbá díẹ̀ má fi sọ èdè wa díẹ̀ ó pẹ́ tí mo ti ń gbórúkọ yẹn tí wọ́n ti mo gbọ́ orúkọ yẹn ni pé ẹ lọ visit àwọn Fúlàní kan nínú igbó nílẹ̀ Ọ̀yọ́ state wọ́n gbé sórí fídíò wọ́n láwa wo ọmọ kékeré yìí lọ ń visit Fúlàní kí ló ní lọ́wọ́ ẹ sọ fún ọ pé gbogbo ìbọn yín lẹ gbà bóyá ẹ rántí ibi tẹ́ lọ yẹn wọ́n ní wọ́n nǹkan tẹ́ bá débẹ̀ ni pé bóyá ẹ̀gbọ́n yín kan pé wálé wá kọ́ kó dáko wọ́n wá pa ẹ wálé ẹ gbà gbogbo nǹkan tẹ́ ṣe ibi tẹ́ ó ti bẹ̀rẹ̀ pé gọ́ọ̀mẹ̀ntì wa ní government of that period wa ní kó máa lọ mo ní wàhálà nílé ẹni tó ń gbà wàhálà wọ́n wá lé kúrò ṣùgbọ́n Ọlọ́run mú ẹ padà wá láyọ̀ àti àlàáfíà àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àdúpẹ́ yín ìdí pàtàkì tí bàbá mi fi fún mi láyè pé kí n sọ̀rọ̀ ni pé tẹ́rítìrì tí mo wà ó hot lálẹ́ ìjẹta wọ́n wọlé ẹnìkan lára 8 o'clock wọ́n kó ìyàwó ẹ̀ méjì wọ́n kó ọmọ ẹ̀ mẹ́ta wọ́n wà nù gbówá yẹn wọ́n pè láàárọ̀ ẹ̀ pé kó wá mú 500 million wá ń bò láti fẹ́ rí ní ẹlẹ́mọ̀ mọ̀ bẹ̀tẹ̀ àwọn bàbá wa mọ̀ bẹ̀ ní ṣùkù wọ́n gbé ẹnìkan ó wà nù gbówá yẹn wọ́n ní kó wá mú 5.5 million wá mọ́tòsáìkù tó gùn tó ń bá tà á kò pé 150,000 àwọn èèyàn sì pè mí gbà tó wà lọ́dọ̀ bàbá ń ṣe pé kí la fẹ́ ṣe mo lè dúró dè mo fẹ́ rí òòṣà mo fẹ́ rí mo fẹ́ gbọ́rọ̀ lẹ́nu ẹ̀ káwá mo way forward bàbá kan 90 years wọ́n ti gbé ó ti lé ní 70 years bá a tẹ̀ gbóhùn ẹ̀ mọ́ 70 years old from Ìhálẹ̀ wọ́n lọ lé ẹ̀ wọ́n gbé ni gbogbo tẹ́rítìrì tí mo wà nìyẹn bó ṣe hot nìyẹn ẹ jọ̀wọ́ Ọlọ́run á ràn yín lọ́wọ́ bí àwọn bàbá mi ṣe sọ náà ni a fẹ́ government protocol fáìlì kan lọ kò tí ì dọ́dọ̀ pamsec kò tí ì dé ọ̀dọ̀ àwọn èèyàn sì ń kú lọ ẹ jọ̀wọ́ àwọn bàbá wa náà mo máa bẹ̀ ẹ bá wa bẹ̀ president
pápápá mo jẹ́ kó máa bọ̀ kí ni mo ní Kó máa bọ̀. pápápá àfẹ́ rí yín àdúródè yín ó ti yẹ kí n lọ dé lánàá bàbá sọ fún mi pé ń bọ̀ mo ní mi ò lọ mo fẹ́ rí ẹ mò ń rí ẹ lórí fídíò mò ń rí ẹ lórí tẹlifíṣàn but physically and I am happy I can tell my people that I am able to shape that Osha is coming. Àpọ̀lọ́wọ́ àwọn wèrè wọ̀nyí. Ẹ bá rí wọn, bàbá àgbàlagbà wa kó ogun ní ilẹ̀ nílẹ̀ wọ́n máa ń sùn. Ṣé ibẹ̀ làwọn ń sùn? Wọn ò bí wa bí ká máa sùn nínú igbó ká máa sùn lẹ̀ńlẹ̀. Kì í ṣe tiwa lẹ̀ńlẹ̀ kò sómi kò sí kíní. Wà ní kẹlòmíì tọ̀ kó mú tó ń gbẹ bá ń gbẹ. Ká kúrò ní Sokoto ṣé a lè ṣe ní Sokoto nìyí? Ṣé a lè ṣe ní Kánò nìyí? Bàbá Òòṣà ẹ torí Ọlọ́run ẹ sọ fún pírẹsidẹ́ǹtì pé pàálẹ̀ wá kì í ṣe pé ó dọ̀la ó dọ̀túnla Olúwa yóò fún yín ṣe gbogbo àdúrà táwọn bàbá wọn yẹn bá ti gbà fún ẹ àṣẹ ni ẹ ní faragbọ́ta o gbogbo àwọn ọmọ tó o lò wọn ò ní faragbọ́ta lágbára Ọlọ́run ní tiwa o àwà lẹ́yìn àwọn ọmọ yín tá a bá ti kó fún wa pé àwọn ọmọ òṣàlẹ̀ àwà lẹ́yìn wọn gbogbo sọpọ́ọ̀tì tó agbára wa bá gbé àá fún wọn ẹ ṣé káàbọ̀. ẹ má bínú lẹ́ẹ̀kan tí mo ń sọ̀rọ̀ yẹn kí gómìnà Kogi kan dáríjì mi mo gbàgbé láti dúpẹ́ lọ́wọ́ wọn torí pé mo rí àwọn DSS tí wọ́n wá dúró wọn mo dẹ̀ mọ̀ pé ìfọwọ́sowọ́pọ̀ wọn náà ni ó jẹ́ kó wáyé kọ́lọ́n jẹ́ kan láṣeyọrí ṣe rí lórí ọ̀rọ̀ tí bàbá mi sọ pé pápá yẹn àwọn kankan ń bẹ tí ìjọba ló máa ṣe fẹ́nìsì yòókù gbogbo àwọn ọmọ tó bá jẹ́ ọ̀dọ́ lọ́dọ̀ yìí tó ń láyà ẹ mọ̀ bínú kábíyèsí ẹ sà wọn jọ èmi máa wá bá wọn àtẹ̀yìn wọn àwọn nǹkan ìbílẹ̀ tẹ kọ́ wa tá a mọ̀ á fún wọn ṣe bí ìbọn ni Fúlàní gbé lọ́wọ́ ọ̀pá ní fi ń da mọ̀lú tẹ́lẹ̀ ọ fẹ́ mọ̀ fi bọ́n dá àwa èèyàn ẹ̀yin bàbá wa dẹ̀ ní pé ọgbọ́n ń bẹ tí a lè fi gbà á nígbà tí wọ́n ń dà wọ́n láàmú ní Ògùn state náà nígbà mo yẹn ju ti Ìbàràpá tán gọ́vnà Dàpọ̀ Abíọ́dún kọ́lọ́njẹ́mi rè okun èèyàn mi dáadáa ni bàbá gọ́vnà Ògùn state yẹn ọ̀rọ̀ èmi àti ẹ̀yẹ́ra ó wá sọ̀rọ̀ ní gbàjọba Buhari ìpè tá a bá rí èèyàn bíi Sunday Igboho tó bá lè ràn wá lọ́wọ́ ní Ògùn state náà títí pé ipò àwa wọ Ògùn state ńjọ́ yẹn èmi ò gbàṣẹ lọ́dọ̀ gómìnà mọ́ gómìnà ti sọ̀rọ̀ ó ti pòwe tẹ̀wé tí n bá ṣẹ̀ṣẹ̀ wá sọ pé gómìnà èmi ò wà nígbà gómìnà tabari yẹn bí Sunday Igboho tí Sunday Igboho sì ń bẹ ń gbòòrò tí Buhari ò tí ọ̀fìnkàn wá ká èmi bá kúkú gbà sọ̀wọ̀ bá kọrí sí Ògùn state ní Gùà àwa lọ sí Gùà yẹn kábíyèsí wa ní Gùà àwọn sá fún wa torí pé ìjọba ti mẹ́mbẹ́ ń dẹ́rù bá gbogbo ọba ńgbà náà kábíyà tá a sì dáàfin tá a bá kábíyèsí kò í ṣe dandan mọ́jà kó bàbá bó ń bàbá ṣé bíbi tí sẹ́ríkì Fúlàní ti ń pààyàn ẹ̀ sá mọ̀ lu ẹ̀ sọ ń bẹ́ àtàwọn tí wọ́n jọ ń pààyàn ẹ jẹ́ àlọ́ fojú ká mọ́ ti tẹ́lẹ̀ gbà sí débẹ̀ àdúpẹ́ pé àbáwọn àdẹ̀ sálámọ̀ wọn àwọn náà sálámọ̀ sí àwa la nílẹ̀ kó ń bí wọ́n dẹ̀ kó ń bẹ̀ gbogbo kára wọn ẹ̀pàlẹ̀ mọ́ àlàáfíà dẹ̀ wà ń bẹ̀ lọ́dọ̀ yín náà á wà bẹ̀ á wọnú gbó á rí wọn á bá wọn sọ̀rọ̀ pé ẹ̀pàlẹ̀ yín mọ́ ń bí ẹ jẹ́ kí ìlú wa níbí ẹ jẹ́ ká àlàáfíà wà àlàáfíà ó sì wà pẹ̀lú ògo Ọlọ́run tí ò ní sí ọ̀nà rárá à nídìí owó ohun tẹ̀mí nídìí ni pé kíjọba sọ pé mọ̀ nsọ ń bẹ̀ bẹ́ẹ̀ sọ tẹ́ sọ kọ́mọ ìjọ pẹ́ owó yẹn mọ̀ pẹ́ torí pé àtàbálà ń dóde owó káwọn bàbá ọ̀sẹ̀ mọ́ owó kíjọba ọ̀sẹ̀ mọ́ pé lọ gba bílíọ̀nù kan lọ ẹ̀mí àwọn tó ń lọ ńkọ́ àwọn tí wọn ò ní tọ́rọ́ tó ò ní kọ́bọ̀ tó ń sáré àtijẹ tó ń jí gbé tó ní kàn lọ mú mílíọ̀nù wá tó wọn bá rí mílíọ̀nù wọn pa wọn tábà ní ká mọ dúró de pé kíjọba ṣẹ̀ṣẹ̀ mọ ṣètò pé ẹ̀sán owó yóò mọ̀ pé ohun tá à ń nídìí náà ni pé bí kódà tí president bá ń mọ̀ pé òkè làwọn wà gómìnà Kogi wa ń bí kọ́lọ̀ ń jẹ́ kó láṣeyọrí dáadáa àwọn náà lè kàn sáyìn wípé Sunday àlọ́ tá a fún ọ ṣùgbọ́n gbà tó ní ó fẹ́ra rẹ lẹ̀ nìṣó níbẹ̀ kọ́ wọn kẹ́ ọmọ òwò bóyá mi ò nìṣó bóyá mi ní nìṣó àlàáfíà ò sì wà nígbà tí iṣẹ́ bá bá ṣe dáadáa èèyàn máa dúpẹ́ pé ọmọ mi ọ̀kárì èyí tá a lọ ṣe ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tá a lọ ṣe ní Kogi abẹ́ ní Ogun State ẹnìkankan ò lè sọ pé mo gbowó ìjọba ò lè pé mo gbowó lọ àwọn ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ lè sọ pé òun fún mi ń tọrọ àbí kọ́bọ̀ di mo ṣe ń sọ ìpọ̀n gbọ́wọ́ kankan lọ́wọ́ ẹnìkankan
èmi ṣe tèmi pé àwọn fámìlì mi ni àwọn tẹ̀ ń pa gbogbo owó tí mo ní náà ìbára àwọn olóṣèlú náà mo ti kó jọ gọ́vùnà Yàyà Bello kọ́lọ́ ń jẹ́ mèrè ogun èèyàn mi náà ni nígbà tí mo bínú tán gbà yẹn tí mo ní Fúlàní kankan ò gbọdọ̀ gbé ata àti màálù wọn wálẹ̀ Yorùbá mọ́ tí mo bínú ẹ̀mí ogun bàbá mi gọ́vùnà yìí ń bẹ́ẹ̀ náà ni tí Buhari pè Yàyà Bello yẹn torí mọ̀ n kò fọ́tò mo rí pé ọmọ yín dáadáa ni Buhari pè kọ́mọ gbọ́ bí mo ṣe ń sọ yìí kọ́ bẹ̀ mí gọ́vùnà wa pè mí Sunday torí èèyàn mi náà ni wọn olóṣèlú náà lè mí náà àjọ wa ṣe campaign wọn gbà náà ni my brother why you behave like me behave bẹ́ẹ̀ ohun tá à ń fẹ́ ni pé kí wọ́n mọ̀ lù wọ́n ẹgbẹ́ pé ìsọnù ní jẹ́ fún àwa nílẹ̀ Yorùbá ẹ bá mọ̀ gbé ọmọ rárá àtàtàgà àti ẹ̀fẹ́ ní kankan mọ́ wọ́n rẹ̀ pátá jẹrà díẹ̀ púpọ̀ ń gbà yẹn òǹgbà táwọn àgbàlagbà tí wọ́n bẹ̀rẹ̀ síbẹ̀ tí gọ́ọ̀nà bá mi sọ̀rọ̀ mo ṣe àrùgbọ̀dà ẹ jẹ́ kí àtọ́ ọmọ wa àti màálù ṣùgbọ́n o jíjí gbé yẹn kọ́ àfẹ́mọ́lẹ̀ Yorùbá rárá ìyẹn ló bí ìjọba ànánú tí wọ́n fi ní kí wọ́n lọ pa mí mọ́lé so now nísìn bẹ́ẹ̀ nìkan bá wá ní mò ń yin bàbá Tinubu sẹ́mọ̀ pọ́pọ́lọ́ rẹ̀ dúdú nígbà bàbá Tinubu wá free mi kò wá free mi lásán ó ní security tí olóò lè ṣe yẹn so ó lè ṣe mo ní mo lè ṣe bàbá mi ọ̀dà lọ káwọn tiẹ̀ jọ kálàáfíà bàbá kan ti rí pé ìfọwọ́sowọ́pọ̀ àwọn ẹ̀yin bàbá wa àtàwọn ọ̀dọ́ inú ìlú àwa fúnra wa ni a lè ṣe ààbò fúnra wa kábíyèsí àwa fúnra ara wa la lè ṣe ààbò yẹn o torí pé àwọn ọlọ́pàá sójà DSS wọn mọ̀nà lúwa o Fúlàní tí ń wọ̀lú jíyàn gbé tí ọba ní format ẹ̀yin bàbá ní tí wọ́n ní olè jà ká kọ́mọ̀sí lójú fìrí bí kú ilé ọba dẹ̀ pa ni tó dé olè sí kankan bí ọba ní àwọn kan nu ilé tí wọ́n ń fún wọn lọ́wọ́ tí wọ́n ń gba tórótóró wọn ò ní mọ ẹni tó Fúlàní ọmọ bẹ̀rù pé ẹni tí wọ́n fẹ́ lọ ká mọ́ èèmọ̀ tí ń bẹ lọ́wọ́ àwọn náà kò sí nǹkan kan bẹ́ẹ̀ ó ti sùn ẹ lọ gbé ẹgbowó ló lọ so gbogbo èèyàn náà láàjọ mójútó náà lò mo sọ pé àwọn ọ̀dọ́ náà lò náà ẹ kọ̀ kó wọn jọ àwọ̀ bá wọn ní gbólóhùn láwọn brọ́dà mi Ibrahim àjọ lọ gbogbo àwọn tó ń ṣe security yẹn tẹ́lẹ̀ àjọ parapọ̀ gọ́fìnà ní kẹ́ kọ́kọ́ bá sọ̀rọ̀ mo dẹ̀ mọ̀ pé gọ́fìnà tó wà mẹ́ gọ́fìnà dáadáa ni iṣẹ́ yé wọn èèyàn dáadáa ni ó dẹ̀ nífẹ̀ẹ́ aráàlú ẹ̀yin bàbá mi ẹ̀ kọ́kọ́ kàn sí pé àlejò wa Sunday nígbà tí president free ẹ̀ tí gbogbo ẹ̀yin gómìnà náà ti fọwọ́ sí ó ti wá kí mi mo wá fẹ́ kí wọ́n gómìnà ọgbà mi gba alálejò lẹ́ẹ̀kan sí kó bá mi lọ gbogbo onúùlù tí àlàáfíà ò sí tó yẹn kó lo irú ọ̀dọ̀ bàbá nísìn àlè lọ sí kan ká ṣeré ń bẹ̀ ká tún wo bò mí ìtàrí kó ṣe ká tún sit ká tún ṣeré nígbà ká bá fi lọ̀sẹ̀ kan ní òlu báwa là ń purọ́ ni bọ́ọ̀lù ẹni wá ni bí Fúlàní lálágbára ni à ń mọ kókó. kárẹ̀ ọ̀ṣà. yẹ́yẹ́. ẹ̀yin èèyàn wa ṣé ẹ ti rí báyìí májà àwọn ọba dúró tì yín àwọn ọkùnrin dúró tì yín àwọn ìyá wa wọ́n sì dúró tì yín nígbà tá a bá dé hòtẹ́ẹ̀lì á túṣu désàlẹ̀ gbogbo bẹ́ẹ̀ni mo fẹ́ kẹ́ mọ̀ wípé òpè ni wọ́n ò mọ kankan òpè ni wọ́n ò mọ kankan. ok ìgbà tó bá kà wá méjèèjì so bó ṣe rí nìyẹn mo dúpẹ́ lọ́wọ́ àwọn ìyá wa tí wọn jẹ́ kójú ó tì wá pàápàá nílẹ̀ Ògùn bí Elin ẹ jẹ́ kó dìde gbogbo ní orí. wọ́n ní kó wá síbi kí bàbá ṣàdúrà fún ẹ torí àti ránmú gángan mi kò ṣẹ̀yìn ẹ̀. ẹkùn owó àdúgbò àríyànjú ọ̀sán ìyẹra mọ́mìyàlé àrùn owó àti agbára ọba rò ọkùnrin rẹ̀ musa àdúrà àwọn ọba
lágbára Ọlọ́run àlàáfíà rẹ̀ tó wọ̀ àṣẹ ọkùnrin rẹ̀ balẹ̀ àṣẹ wà ní sísè àṣẹ wà ní sẹ́rìn àṣẹ ìlú ibo ìlú ẹ̀ra wà ní dìpọ́tù rẹ̀ àṣẹ àṣẹ wà ní rògbòn alákòbá àṣẹ ibu ẹ̀ ti jẹ àkòbá ó kéré ó gbọ́ dání yabẹ àṣẹ èṣù àti ẹsẹ̀ yanni mọ́bẹ àṣẹ wọ́n rí ojú mọ́tìrà akọ́nimẹ́ni mú wọ àṣẹ ìgbà mẹ́ta ògìlì ìgbà ẹ̀dà láyé òwúrọ̀ ọ̀hún àtàlẹ́ àsìkò mẹ́tẹ̀ẹ̀ta yẹn ojú àníwọ́tí bọ̀bá nílò ọ̀rọ̀ wà ní ìrìjà ọ̀rọ̀ bọ̀bá nílò ọ̀hún wà ní ìrìjà ọ̀hún bọ̀bá nílò àlẹ́ àtòru wà ní ìrìjà òru èmo sì kẹrin kí ojú oorun wà ní ìrìjà ojú oorun o ayé àní ìrìwọ̀ mú látòjú oorun wẹ̀rẹ̀ ṣe ọmọ rẹ̀ wọ̀n wà ní kú lójú rẹ̀ wà ní mú ọwọ́ rẹ̀ gbọ́mọ yìí wọ́n yóò ojú mọ́tìrà lókun bẹ́sù akọ́mẹ́nì mú wọ ọkùnrin rẹ̀ balẹ̀ àrùn ewékùn mú gbàdúrà wọ ilẹ̀ rí bẹ́ẹ̀ o nífẹ̀ẹ́ rẹ̀ ṣẹ bẹ́ẹ̀ orí Jésù Kristi Olúwa wa. Your Royal Majesty, sir. Àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ó sọ fún yín pé àwọn ìyá wa wọ́n ní àwọn ó pọn májà kò dẹ̀ níjà lẹ́yìn wọn. Madam Ibikemi wọ́n ṣe gudugudu méje yàyà mẹ́fà ó dẹ̀ yà mí lẹ́nu ẹ jáde síwájú kí májà wí. Màmá wa àbúrò ìyá dáadáa. Ẹ wò wọ́n dáadáa wọ́n lọ sí Lọ́kọjá wọn ọ̀rẹ́ náà gbẹ́ńbẹ́ wọ́n wá kọjá lọ sí Kòtò Kàrúfì wọ́n kọjá River Niger wọ́n lọ ra wọ́n lọ bẹ̀. Mọ̀mọ́ ìbá kábíyèsí ìbá bàbá mi tẹ wà ń jókòó.